jọ mi mọ believe ẹ o mi dẹ̀ mọ̀ kan tó stand lé lórí but tí ọmọ Nàìjíríà bá gbé ẹ sókè please don't relax because definitely they are still going to show you the other side of them. Nàìjíríà burú àwọn èèyàn ní káwọn wicked as in kíní ẹ ti worst dé level wípé tó bá ní problem táwọn èèyàn bá ń sọ fún ẹ pé sorry o tí lè fọkàn balẹ̀ wípé bóyá ní ẹ nífẹ̀ẹ́ ìdènà wọ́n lè máa sọ pé sorry Ọlọ́run máa kọ ẹyọ ọ̀nà kíní kó dẹ̀ yẹ pé nǹkan tó ń sọ nínú mind wọn ni pé bí wàá ṣe bá kú ni ẹ ò ní bọ́m̀bẹ̀ kí ló dé fẹ́ play video kan fún yín video Alájà Mẹ́wọ̀ọ́láká gbogbo yín lẹ́mọ̀ ẹ jọ̀ọ́ bá mi subscribe sí channel ẹ bá mi share program ẹ bá mi comment nǹkan táwọn èèyàn ń fi ojú olórí Naomi rí níbi tó wà yẹn nǹkan tó ń sọ sí ẹbí ẹ oríṣiríṣi àṣírí tó padà tú nǹkan táwọn èèyàn ń fẹnu wọn sọ gbogbo ọ̀nà bọ́n ṣe ń rìn gbogbo nǹkan tó lè máa ṣe láti lè jẹ́ pé woman yóò jáde bẹ́ẹ̀ alive. People are wicked. Ẹ farabalẹ̀ kẹ́ bá mi wo fídíò yìí kẹ́ gbọ́ nǹkan tí woman yìí sọ pẹ̀lú àwọn àṣírí tó tú sí wọn lọ́wọ́ ọkọ̀ tó ń gbọ́ táwọn èèyàn sọ. Nàìjíríà burú o. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò yìí. Ẹ dúró ná, kí ló dé, kí ló ṣẹlẹ̀, kí ló dé? Ọ̀rọ̀ yá àbí nǹkan mi? Kí la gbé kílẹ̀ jù? Ṣé ń ṣeré ni abẹ́ mọ̀ọ́mọ̀ lórí ọ̀rọ̀ Naomi yìí? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi kọ́kọ́ rò wípé trauma kìíní ló máa ṣe olórí Naomi Ṣílẹ̀kùnọlá léṣe. Ṣùgbọ́n mo wá rí wípé the traumatic experience gan ṣì kéré lẹ́gbẹ̀ẹ́ wípé ẹ fẹ́ fi ẹnu pa, ẹ fẹ́ fi ẹnu yà ní wèrè, ẹ fẹ́ fi ẹnu sí depression. Kí ló dé? Ẹni tó ṣebẹ̀ tí ò dùn ẹni kí Ṣàngó pa, ẹni tí ò sì rárá ń kọ́. Mo jí ní nǹkan bí aago kan òru, oorun òkun mi mọ́ kí n dẹ̀ wọ orí TikTok. Mo dẹ̀ rí àwọn kan ní aago kan àbọ̀ òru lórí ọ̀rọ̀ arábìnrin yìí. Ó kọ ọba ni, ìgbà tó kọ ọba ó rí ẹ̀dúró náà. Ṣé torí pé ó kọ ọba báyìí ní irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yẹn ṣe wá àbí kí lẹ̀ ń sọ? Tó bá kọ ọba ṣé Ọlọ́run ló kọ̀ ọ́ lẹ̀ ni? Ìgbà tó kọ ọba ṣé Ọlọ́run kọ lẹ́tà sí yín, Ọlọ́run sọ fún yín wípé òun kẹ̀yìn sí? Yes, a wà lára àwọn tó sọ wípé ìbá má ṣe bẹ́ẹ̀ ohun tó ṣe ò tọ́. Ṣèbẹ́nu tẹ́ ẹ fi ń sọ wípé ohun tó ṣe tọ́, ohun tó ṣe right náà lẹ́tí wá fi ń dragi ẹ̀ lẹ́fí bá àti ẹ̀ bí kó kú yìí lórí pé ó fẹ́ ṣoore. Accident happen láti bí dé ìlú òyìnbó dé ìlú ọba ni stampede ti máa ń ṣẹlẹ̀. Ó fẹ́ lè má sí ìlú kan lórílẹ̀‐èdè àgbáyé tá àti ìgbọ́rí wípé stampede ṣẹlẹ̀. Kí ló dé? Ṣé Ọọ̀ni ló sọ fún yín wípé nítorí pé ó kọ òun lòun ṣe pa ọmọ sí lọ́rùn? Ṣé òun lẹni àkọ́kọ́ tó máa kọ Ọọ̀ni rìṣà kábíyèsí o? Ọba Ọ̀jájá, Ògúnwùsì, ṣé òun ni? Kọ́ Ọọ̀ni tó dórí ìtẹ́ àwọn baba ńlá bàbá ẹ̀, obìnrin ti kọ́. Ìgbà tó débẹ̀ ló fẹ́ Wúràọlá. Wúràọlá kò sí ní tó ṣẹlẹ̀. Ṣé torí pé Naomi ìjọmọ kékeré? Ta ni ìbá ṣàṣìṣe, ta ni ìbá ṣe mistake bí ò bá ṣe Naomi tó fún ọkọ ní age of 25? She's just 30 for goodness sake. Ṣé ẹ ti ń wọ́nà láti gbógun tì láti pa ni? Ẹ fẹ́ pa tán kẹ́ ẹ wá máa kọ àfẹ́ kó o lọ. Ẹ fẹ́ pa tán kẹ́ ẹ wá máa update kẹ́ ẹ máa ní depression is real, or what is wrong with you? Mélòó nínú yín ló bọ́ síta nígbà tó ń ṣe publicity kìíní yìí, nígbà tó ń ṣe publicity ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ yìí tó ń sọ kò ṣe àfipamọ́? Mélòó nínú yín ló bọ́ síta ló sọ wípé olórí Naomi 5,000 ọmọ ti pọ̀ jù lẹ́ẹ̀kan ṣoṣo láti tọ́jú, ẹ ṣe reduce rẹ̀ sí 2,000? Mélòó nínú yín ló ṣe update tó ti ẹ̀ opinion ẹ̀ tó sọ wípé advert tí Àgídìgbò ṣe nípa kíní olórí Naomi Ṣílẹ̀kùnọlá yẹn o, wọn bá ṣe báyìí, wọn bá ṣe báyìí, òun fọ̀ sí ibi. Ó wá ṣe tán nítorí ìpè ìṣẹ̀lẹ̀ ibi yẹn wáyé
instead tẹ́ fi máa sympathize pẹ̀lú àwọn ìlú àti àwọn tí ọ̀rọ̀ kan àti òun gan tó fẹ́ ṣe oore tó di nǹkan míì mọ́ lọ́wọ́ ẹ wá ń yọ̀ ẹ ń fi wípé ó divorce kò yọ̀ ẹ ń fi wípé ó kúrò láàfin yọ̀. What is wrong with us? Why don't we know when to stop? And the most unfortunate thing about this issue is women. Àwa obìnrin náà là ń ṣe kínní, àwa ìyá ọmọ, àwọn tó lè bí ọmọbìnrin lọ́mọ, àwọn tó lè jẹ́ bí àǹtí fún. Àwọn ni wọ́n dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní báṣì ẹ̀. So where is your women supporting women? Where is your mother supporting mother? Ibi orí wípé kán fẹ́ ìyàwó léèyàn kẹ́ ẹ bá wọn drag ẹ̀ kẹ́ ẹ bá wọn ba ilé ẹ̀jẹ̀ nìkan ni women supporting women yín wà lórí social media ní àsìkò ìṣòro, àsìkò ìbànújẹ́, àsìkò challenges tí sílẹ̀kùn ọlá wà yìí. Ṣé ohun tó yẹ kó máa ti ẹnu yín jáde? Ṣé ẹ ti gbàgbé wípé abiyamọ lòun mọ̀ náà? Ṣé ẹ ti gbàgbé wípé orí ọmọ ọlọ́mọ ló fẹ́ túṣe, ọmọ ọlọ́mọ ló fẹ́ mú inú wọn dùn tó fi kó àgbákò yìí? Ṣé ẹ ti gbàgbé pé intention ni ẹ ní láti dá ẹ̀rín pa ẹ̀kẹ́ àwọn ọmọdé wọ̀nyí àti àwọn òbí wọn? Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe èèyàn lóore rí. Ṣé ẹ wá ní ẹ ní publicity, ẹ ní ojú ayé ló ń ṣe, ẹ ní clout ló ń chase. Ọ̀pọ̀lọpọ̀ yín ló ti gba giveaway lórí page ọmọbìnrin rí. Ọ̀pọ̀lọpọ̀ yín ni ọmọbìnrin yìí á ti ṣe transfer rí fún tí kò sẹ́ni tó máa gbọ́. Àìmọye àwọn ọmọ aláìní bàbá, ọmọ aláìní ìyá tí ọmọbìnrin yìí sanwó school ẹ̀ tí ò publicize sí ẹ̀. Nítorí n tó wá ṣẹlẹ̀ lásìkò tó nídìí wa, pàápàá jùlọ àwa obìnrin. Ní àsìkò tó nídìí ọ̀rọ̀ ìtùnú, ní àsìkò tó nídìí support wa, ẹ̀ ń fi wípé ó divorce yọ̀. Ẹni kìíní kan pẹ́pẹ́sẹ́, ọ̀pọ̀ kan àyìn kan tún ní ritual ló ṣe. Ẹ dẹ̀ fẹ́ kí àwọn ọmọ yín láyọ̀ kan ní ìfọ̀kànbalẹ̀ níbikíbi tán bá wà. Ṣé ọ̀rọ̀ fẹ́ dùn yín ju ọlọ́rọ̀ lọ ni? Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣẹnu yàmàyàmà, tẹ́ ń ṣẹnu jákàjáká, tẹ́ ẹ pàpàdé òru lé Naomi lórí TikTok, ọmọ yín mélòó náà tẹ̀ pa ní? Àwọn ẹbí tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, àwọn ará ìlú Ìbàdàn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí gan fi ẹnu ara wọn jẹ́rìí wípé nítorí wípé àwọn ò ní sùúrù ni wọ́n bá ṣe ọmọbìnrin àwọn fúnra wọn. Why are you crying more than the bereaved? Ẹ tún gbé ìṣe ilé ayé yín tẹ̀ tí wá ta pátápátá ìwà ìbàjẹ́, ìwà òṣì yín ẹ̀ wá àìdí ẹ̀ mọ́ lórí ayélujára. Ẹjọ́ ẹlẹ́jọ́, òṣì olóṣì. Ọ̀pọ̀lọpọ̀ yín ti forí kóńkó, ti forí gbèpè lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Kí ló dé? Ẹ má pa o. Ẹ má push it to depression o. Èyí tó ṣẹlẹ̀ yìí ó wáyé bẹ́ẹ̀ ni o. Àdánwò ni o, kì í ṣàdántán o. Ẹ má wá dínà àwọn tó jẹ́ wípé wọ́n sì máa nídìí ọmọbìnrin lọ́jọ́ iwájú. Ẹ má dínà àwọn ọmọ yòókù tó jẹ́ wípé nípa ìrànlọ́wọ́ Naomi àti ìrànlọ́wọ́ Hamzat Oríyọmí náà fi máa jẹ́ èèyàn láyé. Abẹ́yìn kọ́, ẹ̀yin náà ń sọ̀rọ̀, ẹ̀yin tó máa fi sídìí oúnjẹ pàtí tó jẹ́ pé ìlàjì ẹ̀ lẹ́ máa kó lọlé. Ẹ̀yin tó jẹ́ wípé wọ́n máa pè yín lọ pàtí, gbogbo sọfẹ́ní àìbẹ̀lẹ̀ máa lọ máa jàlé lórí, tẹ́ máa da pàtí rú nítorí pé wọn ò fẹ́ràn méjì sórí oúnjẹ yín. Ẹ̀yin tẹ́ máa jàmàlà tán ní pàtí, tẹ́ máa gbá jollof rice, tẹ́ tún máa bú oníkọ wípé ẹ̀ ti ẹ̀rọ oúnjẹ jẹ. Ẹ̀yin tó jẹ́ pé pàtí onípàtí tẹ́ bá lọ, gbogbo tó ń gbà ń bẹ̀ lẹ́ máa kó wálé. Ibi tí télọ̀ ti ba aṣọ oní nǹkan jẹ́ lẹ́ máa ròyìn káàkiri. Ẹ̀yin náà ló opinion, ẹ̀ ń sọ̀rọ̀, àfi kẹ́ balẹ̀ onílé jẹ́, àfi kẹ́ dáyé aláyérú, àfi kẹ́ rẹ́ni tó fẹ́ fẹ́ yàwó kejì àbí ẹni tó fẹ́ kúrò nílé ọkọ kẹ́ support ẹ̀ kẹ́ ní kó máa lọ. Ìkà ni yín, ẹni ibi ni yín. Ẹ má pa Naomi fún wa o. Ẹ fi ilẹ̀. Ó dé oníkálukú ní tiẹ̀ lè dé bá tiẹ̀ ló dé báyọ̀, Ọlọ́run á dẹ̀ kó yọ nínú ẹ̀. Ayé ò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ó rí bẹ́ẹ̀ ni. Àdánwò lélẹ́yìí, Ọlọ́run ní jẹ́ kó ràdọ̀tán. Gbogbo àwọn òbí tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí, Ọlọ́run á tù wọ́n nínú.
wọn ò ní rúrú ẹ̀ mọ́. Nǹkan tí oore ìdùnnú tọ́lọ́run máa ṣe fún wọn, tó máa oore ìdùnnú tí Ọlọ́run máa ń ṣe fún yàn, tó máa ń jẹ́ kéèyàn gbàgbé ìbànújẹ́, Ọlọ́run á ṣe fún wọn, kò wá ní fìkan gbà kan lọ́wọ́ ọmọ wọn mọ́. Ó ti tó. Ẹ má pa Naomi, ẹ má dúró dègbà tẹ́ ẹ bá sọ wípé a fẹ́ kó o lọ. Kí ló dé? Àìrò èèyàn bà mí o, mo bẹ̀rù yín. Abájọ tóbìnrin ò ṣe lè di president. Abájọ tá àti fi rí obìnrin tó jẹ́ female governor. Abájọ tó ṣòro fún obìnrin láti kọ́mọ̀ ní House of Rep or House of Senate nítorí àkòsí wa yìí. Tó bá jọ́kùnrin ni wọ́n console ara wọn, wọ́n mú ara wọn strong, wọ́n ní ride on, wọ́n ní this is just a setback. Ẹ̀dá ẹjọ́ nítorí tọlọ́run ẹ bá mi subscribe, ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi comment o, ẹ má yẹ ká fọlọ́run sílẹ̀ ní gbogbo nǹkan tá a bá ń ṣe, ẹ yẹ ká máa ṣàdúrà o, kò ní bàjẹ́ fún yín, ẹ ṣé o.